Hello, sir. Hello, sir. Ṣé single father ni yín, sir? Bẹ́ẹ̀ni, sir. Ilẹ̀ fẹ́ lórí ètò yìí, sir. Ó ṣẹlẹ̀ pé èmi àti ìyàwó mi àjọ ní ìzù kan ní year 2020 nígbà yẹn àjọ àmọ́ gbogbo táìmù ìgbà yẹn ó dágbére fún mi pé òun fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ mi òun àwọn fẹ́ nǹkan tó dágbére fún mi mi ò dẹ̀ mọ̀ pé òun àti mọ́mí ẹ̀ wọ́n ti jọ pa wọ́n ti jọ kún ìgbà tí mo ṣáà ń fi nọ́mbà ẹ̀ pé àfà báwo ni ṣe o wà léléyà ni o gbanú kòró yẹn ni o kò sí movement nígbà yẹn mo ṣáà ń pe nọ́mbà ẹ̀ ó ní pé òun máa wálé òkè léyà ń kọ́ ó ní tí lẹ́wọ̀n ṣàdédé pé òun máa wálé àwọn ọmọdé wà lọ́dọ̀ nígbà yẹn wọ́n mẹ́ta fún mi gbogbo àyẹn dẹ̀ nìyí ni mo ń tẹ́kẹ̀ àwọn ọmọ gbà yẹn pé kókò sí movement gbogbo tó lọ́wọ́ mi ni mo fi náà láti jọ ń lè gbogbo àyẹn gbà tó ṣáyà tí mo wá ń pè pé àfà báwo ni o ṣe máa wálé léyà gbà yẹn nábàá rẹ̀ lọ mọ́mí ẹ̀ mo ṣàfihàn mọ́mí ẹ̀ pé ya nǹkan bàbá ẹ̀ ló ṣẹlẹ̀ tí mo pe ẹni báyìí mọ́mí ẹ̀ ní àpékè ló sọ wọ́n ní nọ́mbà rẹ̀ lọ wọ́n ní báwọn náà ṣe ń pè ní ẹ̀ tí nọ́mbà rẹ̀ lọ ní ọ̀dọ̀ àwọn òkè tí nọ́mbà rẹ̀ bá lọ lọ́dọ̀ ẹni bóyá tẹ́ bá mi rẹ̀ sílẹ̀ fún mi ìgbà tó bá mi sọ kọ́ ni wọ́n ló sọ báyìí o ti anyway ṣá àwọn ọmọ sí mi bẹ́ẹ̀ ni pé tí ò bá tẹ̀lé wọlé níyà nígbà yẹn ìpè kó wa mọ bí ó ṣe wá kó ẹ̀rọ ẹ̀ báwo ló ṣe máa kó ọmọ mẹ́ta lẹ̀ tó máa rí pé kò ní wálé níyà ẹ̀rọ tí wọ́n ní wá fún mi nígbà yẹn pé kò sí wàhálà nígbà yẹn pé àwọn máa jíṣẹ́ fún un láti ṣẹ́yà wọn ni òkè. Ẹ ní ìṣẹ́jú kan sí lórí ètò ìsà ìṣẹ́jú kan péré lẹ́ni sísà. òkè sọ ibi ṣàfẹ́rẹ́ ni pé gbogbo yẹn mo ṣàwò pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe tó ti ní mẹ́ta fún mi mo ṣáà gbà kámú ìgbà tó ṣáyà mo ṣáà pé mọ́mí ẹ̀ pé kì í ṣe mọ bí màá ṣe bẹ̀rẹ̀ pé òkè òkú ṣe padà wá sílé bàbá yá mọ́mí ẹ̀ gbé mi lọ sí court báyìí pé kí ni àtẹ̀kájọ di part bàbá ń gbé mi lọ sí wọ́n ṣàjáre fún wa bàbá járe fún wa adébẹ̀ gbogbo àwọn fámìlì dádì ẹ̀ kí ni wọ́n wá sí court nígbà yẹn àwọn gbọ́n padà blé mi pé àwọn ò mọ̀ pé nǹkan tí wọ́n wá fojú àwọn rí lélẹ̀ pé táwọn bá mọ̀ ni àwọn bá mọ̀ ti wá àwọn èèyàn ṣáà bá mi sọ̀rọ̀ pé alàgbà kí lẹ fẹ́ gbàyè máa kí lẹ fẹ́ sà. òkè tí mo ṣàfẹ́ nìyẹn ni pé ìgbà táwọn ọmọ wà lọ́dọ̀ mi báyìí ọ̀nà kò sí àwọn ọmọ wà lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi wọ́n ti ń school kò sí everything ṣáà làwọn ọmọ máa pèsè mọ́ mi àwọn nídìí nǹkan ni torí mi ò lọ sí iṣẹ́ fún náà pé ìkíní kan mo máa fẹ́ẹ́ ní 2000 táwọn ọmọ. kí lẹ fẹ́ lórí ètò iṣẹ́. èmi ṣáà mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn ni pé ṣé kí n fún àwọn ọmọ yẹn kó máa pèsè àwọn pẹ̀lú àwọn ọmọ. àtìgbà wo ló ti kọ́ ọmọ fún yín sà. ó ti kọ́ ọmọ fún mi ní àti ṣé láti ẹ̀ náà kọ́ ni ó ti kọ́ ọmọ fún mi padà. ló ṣe ẹ̀kọ́ ọmọ wá sọ́dọ̀ yín padà. ṣẹ́yìn lẹ́ni kó kú ọmọ wá bóun ló ká ọmọ mẹ́ta yẹn wá. èmi mo lọ kó lọ́dọ̀ rẹ̀. ẹ lọ fagídí kó lọ́dọ̀ ẹ̀. pé kí n máa tẹ̀kẹ̀ àwọn ọmọ rẹ̀. iná mo sọ múlẹ̀ lọ fagídí kó lọ́dọ̀ ẹ̀ sà àbí. no mi fi agídí kó lọ́dọ̀ ẹ̀. ṣóun ló kó fún yín kíkẹ́ máa kọ́ ọmọ lọ. ẹ máa gbọ́ ẹni gbọ́ ó ti kó àwọn ọmọ lọ before gbogbo àti àjà ńlá yẹn ó ti kó àwọn ọmọ lọ. ìgbà tí wọ́n rán àwọn ọmọ mi lọ́dọ̀ ẹ̀ táwọn ọmọ mi ṣe rí inú mi ò dùn sí lójú nǹkan àwọn ọmọ kó ní ọ̀dọ̀ ẹ̀ fún pé jẹ́ kí n máa tẹ̀kẹ̀ àwọn ọmọ yìí. iná mo sọ sí alàgbà pé ẹ fagídí kó wọn kúrò lọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé òun ló kó sílẹ̀ fún yín sà yín lẹ kó nǹkan yín kúrò ń bẹ̀ sà àbí sà. wọ́n rẹ́ fún mi sọ. ẹ dá mi lóhùn alàgbà bọ́kùnrin lèmi náà agídí náà lè fi máa kó kúrò àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. ẹjọ́ lòtítọ́ síra yín lórí ètò síbẹ̀ yín lẹ pèsè orí ètò sà.
tó rẹ̀ náà mo fi ní kẹ́ là mí lóye náà. sòtítọ́ bẹ́ẹ̀ yẹn náà mò ń béèrè question lọ́wọ́ yẹn ẹ̀dá mi lóhùn náà mo lè fagídí kọ́ ọmọ kúrò lọ́dọ̀ ẹ̀ ẹ̀dẹ̀ ń twist ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ tí ò wà twisted ẹ̀dẹ̀ ń twist ẹ̀ fún mi lórí mi program ẹ fagídí kọ́ ọmọ kúrò lọ́dọ̀ ẹ̀ nìyẹn tó túmọ̀ sí nìyẹn ò tó jó ọmọ mi dànù ẹ̀ ẹ̀dẹ̀ kó kúrò ń bẹ̀ nígbà wa kọ́ ọmọ sọ́dọ̀ tí yín sin ẹ wá ní pé ṣe yín ò lọ déédéé wọ́n tún ṣe wá ń pè ya wọn àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tẹ́ ẹ̀dẹ̀ káwọn ọmọ yẹn ń gbà yẹn ṣe yín lọ déédéé ń gbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ sà wọ́n fobìnrin hàn yín nìyẹn náà ṣe ń wá ẹ̀mí ni bá a sọ fún gbogbo yín tẹ́ ẹ̀ gbọ́ ṣe ń wá ẹ̀mí ni bá a sọ fún kálukú yín ẹ máa ń kẹ́ wọn lójú tí ń kẹ́ wọn ní mo ti ń ṣe gbogbo ẹ̀ ṣe bó dèdèrìn ni ńgbà ẹ̀ lọ fagídí kọ́mọ kó lọ́dọ̀ èèyàn ebó ló làwọn ọmọ ẹ̀ wọn bá mú gàrí wọn bá àwọn pátá lásán kọ́mọ wọ́n káàkiri ìgboro ebó ló làwọn ọmọ ẹ̀ ẹ wá lọ kọ́mọ mẹ́ta wá sọ́dọ̀ ọ̀tí yín ṣe lè tọ́jú ọmọ ní ebọ́kùnrin lẹ́yìn ó lówó ọlọ́run ṣe wá kọ́mọ lọ́dọ̀ ẹ̀ ń gbé bíbá pàásì yọ̀dọ̀ wọn padà fún ẹ ṣé ẹ̀ ń wá ẹ̀mí ni ṣé ẹ̀ ti kóra yín tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ń sìn ṣé kò ti mọ̀ ọ́n sì pé ẹ̀wà òkè ṣé ẹ̀ ti ṣé ó lẹ̀kọ́ mọ́ ṣe fàájì káàkiri ìgboro ń sìn báyìí ẹni ẹlẹ́ni bábíkìú ní ń jẹ lọ́wọ́ báyìí tiẹ̀ sìn bábíkìú tó dáa ṣé ẹ̀ ń wá ẹ̀mí ni ẹ dọ́mọ padà fún obìnrin oní ó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ẹjà fún gbèsè ayé ara ti yín ṣé ẹ lọ́fọ̀ wọn náà ń pè yẹn ni ẹjà fún gbèsè ayé ara yín ṣàkíṣe yín wà òkè kẹ́ sẹ́ndì owó sí ìyàwó yín kó tọ́jú àwọn ọmọ yín fún yín ẹ tún mú òǹgẹ̀ tún bu òǹgẹ̀ tún bùn lówó ẹ sẹ́ndì owó sákàǹtẹ̀ wọn náà fi ra káàdì sórí aago ẹ torí kó lè bá a padà kọ́ torí kó lè bá yín tọ́jú àwọn ọmọ yín ni àná kò ní mọ́ rojọ́ ọbú káàkiri nípa yín kí ni èjì yín sà. 37 years sir. ẹ tí mo skọ́ọ̀sì. ẹyin tí màá sọ fún yín lélẹ̀ sà ẹ dá ọmọ padà sí ọ̀dọ̀ ìyá wọn ṣó ti yé yín ọlọ́run jẹ́ kẹ́ ẹ jèrè wọn àtẹ̀yìn àti ìyàwó ẹ jọ jèrè àwọn ọmọ yẹn náà ní pẹ̀lú agbára ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ kún fàdúrà dáadáa kẹ́ ẹ mójútó ṣẹ́ yín kẹ́ẹ̀dẹ̀ máa tọ́jú àwọn ọmọ yín láàrin ẹ̀ ṣe jẹ́ nìyẹn sá lónìí fi yín sílẹ̀ sá. Mr. Richard ẹ máa wọlé ọ̀dà kankan mọ̀ lókè pẹ̀ láyé owó ń bẹ lọ́wọ́ ló ṣe wá káwọn ọmọ kò bá já sí